kú dédé àkókò yìí ní gbogbo tẹ́ ti ń láǹfààní láti máa gbọ́ mi tàbí wo ojú ẹ̀rọ amóhùnmáwòrán yìí. Ìtàkùn tẹ́ ń wò yìí òun náà ni a pè ní His Image Media Network. Níbẹ̀ náà ni a ti máa ṣe àgbéjáde ìwé àkàgbádùn lédè àbínibí wa. Wálé Ọláògún Àkàṣọ̀rọ̀ òun náà ni orúkọ mi. Ìwé tí a máa kà òun náà ni a pè ní òkúta ìkọ̀sílẹ̀ látọwọ́ èmi fúnra mi Wálé Ọláògún. Orí kìíní ìwé ọ̀hún òun náà ni ó lọ báyìí wípé àlejò abàmì wọ ìlú ọlọ́gẹ̀dẹ̀. Ẹ jẹ́ ká máa bàbọ̀ ní sísẹ̀ntẹ̀lé. Lóní tere léjì tere àwọn èèyàn ń dénú ọjà. Nígbà tí ó fi tó bí ọwọ́ ìyálẹ̀ta, ọjà ti kún fún àwọn èrò gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ ní gbogbo ọjọ́ mẹ́sàn-án tí àwọn èèyàn máa ń kó ara wọn jọ láti ná ọjà yìí. Àwọn òǹtajà ti ń pàtẹ ọjà tí olúkúlùkù wọn gbé wá sí ọjà láti wá tà. Lára ohun tí wọ́n ń tà ní ọjà yìí ni àwọn èrè oko bíi iṣu, àgbàdo, ọ̀gẹ̀dẹ̀, ẹ̀gẹ́, ata àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn òǹrajà náà wọn ò gbẹ́yìn, kálukú wọn ni wọ́n wà nínú ọjà tí wọ́n ra ohunkóhun léyìí tó bá wù wọ́n láti rà lọ́jà. Nígbà tí ó fi di ọwọ́ ọ̀sán, inú ọjà ti ń wó gùdùgùdù fún àkọlùkọgba àwọn èrò inú ọjà. Orúkọ ọjà yìí ni ọjà Abéròdé. Pàtàkì sí ní ọjà Abéròdé jẹ́ sí gbogbo àwọn aráàlú ọlọ́gẹ̀dẹ̀. Òun sì ní ó jẹ́ wípé ó wà láàrin gbogbo ìlú yìí. Tó bá ti joyè ló máa wá ná ọjà yìí. Kódà gbajúgbajà ní ọjà Abéròdé yìí jẹ́ láàrin gbogbo àwọn abúlé tó rọ̀gbà yìí ìlú ọlọ́gẹ̀dẹ̀ ká. Ìṣẹ̀lẹ̀ àbàmì kan ló wá ṣẹlẹ̀ léyìí tí kò sí irú rẹ̀ rí nínú ìtàn àkọsílẹ̀ ìwé ìlú ọlọ́gẹ̀dẹ̀ rárá. Ohun tó sì ṣẹlẹ̀ ni pé ńṣe ni ọkùnrin kan aláṣọ funfun ṣàdédé wọ àárín ọjà yìí wá. Kò sí ẹnikẹ́ni tó ṣe àkíyèsí tàbí mọ̀ ìgbà tí ọkùnrin wọ àárín ọjà wá rárá. Ọkùnrin ọ̀hún wọ aṣọ funfun, ó sì tún dé àmùrè funfun sí ẹ̀gbẹ́ pẹ̀lú. Ní ọwọ́ ọ̀tún rẹ̀ ni a ti rí agogo kan léyìí tó ń lù láti kéde. Ọwọ́ òsì rẹ̀ ní ọ̀pá kékeré kan àti bíbélì gbé wà. Ṣùgbọ́n lójijì tí ọkùnrin yìí sọ̀rọ̀ tí ó sì tún lu agogo tó wà ní ọwọ́ rẹ̀ ní gbogbo èrò inú ọjà tó mọ ohun tó ń ṣẹlẹ̀. Ńṣe ni gbogbo wọn pa ohun tí kálukú wọn ń ṣe tì, yálà ẹni tí ó ń ta ọjà ni tàbí ẹni tí ó ń ra ọjà, tí wọ́n sì kọjú síbi tí ọkùnrin yìí wà. Bí ọkùnrin yìí ti ṣe lu ago tí ó wà lọ́wọ́ rẹ̀ gbọ̀ngàn gbọ̀ngàn. Báyìí ló bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ní sísọ tí ó ní, gbogbo ẹ̀yin aráàlú ọlọ́gẹ̀dẹ̀ àti ọkùnrin àti obìnrin, ọmọdé ni àbí àgbàlagbà, ọba tàbí ìjòyè, onílé àti àlejò, ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Ẹ fetí yín sílẹ̀ gbọ́ iṣẹ́ tí Olúwa Ọlọ́run Olódùmarè rán sí yín ní ìlú ọlọ́gẹ̀dẹ̀. Bí ó ṣe ń sọ̀rọ̀ yìí ni ó ń gbé ẹsẹ̀ rẹ̀ lọ́kọ̀ọ̀kan tí ó sì tún lu aago ọwọ́ rẹ̀ ní gbọ̀ngàn gbọ̀ngàn lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ó tún ní, èyí ni ọ̀rọ̀ tí Ọlọ́run rán sí yín. Olúwa ní kí n sọ fún yín wípé òun Ọlọ́run ti rí àwọn làálàá àti ìṣòro lẹ́yìn tí èṣù àti àwọn ẹ̀mí òkùnkùn kó yín sí. Òun sì ti ṣetán láti wá gbà yín kúrò lọ́wọ́ wọn. Òun ti wá pèsè olùrànlọ́wọ́ kan fún yín láti wá tú yín sílẹ̀ nínú ìgbèkùn tí àwọn ẹ̀mí òkùnkùn jù yín sí. Bí àwọn èèyàn tó wà nínú ọjà ti gbọ́ ọ̀rọ̀ yìí, wọ́n wá ń bi ara wọn léèrè ní méjì mẹ́ta wípé ẹ gbọ́, irú ìgbèkùn wo ni ìlú wa yìí wà náà? Àti wípé ṣé lóòótọ́ ni ìlú wa wà ní ìgbèkùn ni? Irú àwọn ìbéèrè báyìí àti ọ̀pọ̀lọpọ̀ míì ni àwọn aráàlú yìí ń bi ara wọn. Àlóore yìí wá tún tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀. Ó ní ó ṣeéṣe kí ẹ̀yin olùgbé inú ìlú ọlọ́gẹ̀dẹ̀ kó máa rò wípé irú ìgbèkùn wo ni àwọn ẹ̀mí òkùnkùn jù yín sí. Bí ẹ bá ṣe àkíyèsí ìlú yín dáadáa, mélòó nínú àwọn ọmọ ìlú yín ni ó làmìlaka tí ó níláárí? Ẹ̀yin ò ṣe àkíyèsí àwọn ìlú àti abúlé tí ó yí yín ká ni? Kí ẹ wo àwọn ohun amáyédẹrùn tí wọ́n ní, mélòó rẹ̀ ló wà nínú ìlú yín yìí? Bí ó ṣe tóbi tó, kò sí ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ débi pé ẹ ní ilé ìwòsàn, kò sí iná ọba, ká má tó wá ń sọ ti omi ẹ̀rọ. Bẹ́ẹ̀ sì rèé, bẹ́ẹ̀ bá wo àwọn ìlú tàbí abúlé tí ó múlé gbẹ̀yìn, kódà àwọn abúlé tí wọn ò tóbi tó yín, gbogbo àwọn nǹkan wọ̀nyí ni wọ́n ń jẹ ìgbádùn rẹ̀. Àwọn ohun amáyédẹrùn, nígbà tí àwọn tí ó jọmọ inú abúlé àti àwọn ìlú wọ̀nyí sì ń gbé ohun kan rere ṣe. Àwọn ọmọ tí wọ́n ń níláárí, wọ́n ń rí ọwọ́ yọ láwùjọ. Ẹ̀yin náà ẹ wẹnu lẹ̀ kẹ́ ẹ wẹnu ọkọ́. Tagbára tó ń tẹ̀dùn ọkàn tí kò ṣe fi ẹnu sọ ni alóore yìí fi ń jẹ iṣẹ́ wọ̀nyí. Bí alóore ti ṣe ń fi ìtara jẹ́ àwọn iṣẹ́ yìí, ńṣe ni kẹ́kẹ́ pa má tí òro àwọn èrò inú ọjà lẹ́nu
tí kálukú wọn sì ń wora wọn lójú láti fi hàn wípé àwọn ọ̀rọ̀ tí alóore yìí ń sọ kò fi gbogbo ara yé wọn tó dáadáa. síbẹ̀ alóore yìí kò dákẹ́, ó tún wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀. ó ní wàyí o, ẹ̀yin aráàlú ọlọ́gẹ̀dẹ̀, ẹ wá tẹ́tí yín sílẹ̀ dáadáa kí ẹ gbọ́rọ̀ ìkìlọ̀ tí olúwa ọlọ́run olódùmarè rán sí yín. olúwa ní kí n sọ fún yín wípé ẹ wá yàgò fún ìbínú òjijì àti ọ̀rọ̀ òdì ní sísọ sí ara yín. bí bẹ́ẹ̀ bá kọ́ kí ẹ má lọ fọwọ́ ara yín ṣera yín o. ẹni tí ó bá wá létí kí ó gbọ́ ohun tí ẹ̀mí ọlọ́run àwọn wòlíì ń sọ fún àwọn ènìyàn rẹ̀. olúwa tún ní kí n sọ fún yín wípé kí ẹ pa ohun gbogbo tó jọmọ́ ìbọ̀rìṣà tì, kí ẹ sì súnmọ́ òun, àti wípé òun yóò rán olùrànlọ́wọ́ kan sí yín tí ó wà tú yín sílẹ̀ kúrò nínú ìgbèkùn tí àwọn ẹ̀mí òkùnkùn sọ ìlú yìí sí, yóò sì fi ìmọ́lẹ̀ ọlọ́run olódùmarè hàn yín. nígbà tí olùrànlọ́wọ́ náà bá wá dé, yóò kọ́ yín ní ọ̀nà tí ẹ ó máa tọ̀. mo jíṣẹ́ fún yín, ọrùn mi mọ́. gbólóhùn ọ̀rọ̀ yìí ni alóore fi kásẹ̀ ọ̀rọ̀ rẹ̀ nílẹ̀. ibo wá ni ọ̀rọ̀ ọ̀hún wá yọrí sí? a tún máa tẹ̀wájú nínú fọ́nrán tó kàn lórí ìwé léyìí tí a pè ní òkúta ìkọ̀sílẹ̀ látọwọ́ èmi fúnra mi Wálé Ọláògún. ibi náà ni a máa fi ẹnu ọkọ̀ rẹ̀ gún bèbè sí báyìí. a tún máa tẹ̀síwájú. ẹ ṣeun tẹ́ǹtẹ́ ti gbọ́.